mo fẹ́ sọ̀rọ̀ pa àwọn tó sọ pé àwọn Tinubu blogger ìyẹn. One more. Ọlọ́pàá. Bàbá ẹgbẹ́ ìwà ojú òní sí. MC Pẹ́pẹ́dé. Bàbá wa kò jẹ́ fi wá sílẹ̀, àní bàbá o. Àní bàbá ara wa ti yá. Agbọ́fẹ́ wà l'Ábùjá. Tó bá pẹ́ arẹ́ ni rí ti wà. Bẹ́ẹ̀ bọ̀ ní. Airport làwọn ò bá ti wá bá yín. Torí pé àwọn lálẹ́ MC. MC bàbá ti wà ní. A tún orí ẹni tí ò sùn wọ́n. Gbogbo àwọn tá à ń pariwo lórí social media. Bá ṣe ń pariwo, bá ṣe ń sọ̀rọ̀ tá à ń support bàbá yẹn kò easy. Ohun tó kàn wá sí ni pé victories a ti gbà á. Àjà àwọn ò bá yàn jà. Ọlọ́run ti ṣe. Ohun tá a wá ń ṣe ni pé ayọ̀ làwa ń yọ̀. Bàbá wo lè wà l'Ábùjá ká máa wà kí wọn. He is the grand patron of àwa. Wọ́n jẹ́ pé a fi gbogbo ara, a fi gba gbogbo ìyà social media. Èyí ò gbọ́dọ̀ gbárù búlẹ̀tì social media yẹn. Káwá lọ fẹ́ ẹni tí ò gba búlẹ̀tì social media. Alábi ṣe bàbá kò possible. A ti kóra wa jọ. Làfúnkìrè Amẹ́ríkà ló wà. She's our director from America. Ìyá Ìbàdàn original. She came from Canada. She's supposed to go back, but because pé a ti nígbàgbọ́ pé bàbá máa wọlé, I always tell her don't go. Ẹjọ́ máa celebrate ẹ̀ ní. Canada làwọn ti wá. Kúrò ẹjọ́. Ghana. Àwọ̀rẹ̀ Hamzat Ghana. Hamzat rèé from Ghana. Alhaja Fatima from UK. Mark Adafe ni sori book. Lafuki. Bàbá ilé kú. In fact, àwọn ọmọ tó ti fún ti 30 pieces wọ́n ti pọ̀ sí. Ọlọ́yà. Ẹ̀sà. Ọmọ yìí ni legacy. Legacy one. Gbogbo àwọn táwa bí bàbá. Ẹjọ́ wá láti Faransé. Ẹni sùúrù. Ẹjọ́ wọ́n ìtúrò. Ẹlẹ́kọ̀ọ́ introduce. UK lẹ́ni náà ti wá. Congo lẹ́ni ya Congo dà. Bọ́dá títí. Congo lẹ́ni ti wá. A ti wá púpọ̀. Àwa ti Nàìjíríà wà ń lé. Deputy Director wa ní Ọ̀ṣun Awíkóńkó wàhálà ká ṣe lánàá tó bàbá Ṣokotí ọmọ wọn ṣe wedding lọ́la tó wọn lè wá wọ́n ti padà. Yẹn funny gan. Tinubu blogger báwo ló ṣe sound létí yín náà
Tinubu blogger how market mo gbọ́ pọ́n sọ pé yín sọ pé tán bá bú Tinubu àbí MC Oluomo ẹ máa wá fún wọn ìgbà tẹ́ ẹ fẹ́ ṣí èrè ẹ wo gbogbo yín ẹ wo bẹ́ ṣe rí ẹ wo bí gbogbo yín ṣe rí Tinubu bloggers ẹni kọ́ lọ́jọ́ ọ̀rọ̀ yín ọ̀la ni máa wá fún yín ọ̀la ni máa wá ṣe show mo fẹ́ ṣe show gidi fún yín ni kò dẹ́ ń ṣe yín nìkan ẹ̀yin gbogbo ẹ̀yin Tinubu bloggers bóyá ẹ ti gbàgbé pé ìgbà tẹ́ sọ pé tó bá wá fún MC àtẹn tó bá wá fún Tinubu ẹ̀yin lẹ máa sọ̀rọ̀ fún wọn ẹjọ́ ṣé ti gbàgbé pé public figure wọn kò èèyàn ń gbèjà public figure ni ẹ kò lè dùn mí fún ìgbà tẹ́ kàwé ẹ wo bunch of senseless people tẹ́ pé ayé Tinubu bloggers tẹ́ bá kàwé ni ẹ ní máa sọ pé tó bá téèyàn bá bú celebrity ẹ máa jà fún especially president ẹ rí America ni ṣe rí téèyàn kọ́kọ́ jà fún Trump ni ẹni tó bá bú Oluomo ta ló bú Oluomo tó lè bú kò ní yẹ Oluomo kò ní yẹ Oluomo tó fi yín jẹ Tinubu bloggers ká kúlù fún gbogbo yín mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ pé ayé Tinubu bloggers èmi tí ráyè tí yín o ọ̀la ni mò ń bọ̀ mi ń bọ̀ ọ sọ pé ẹni tó bá bú Tinubu tó bá bú Oluomo ẹ̀yin lẹ máa jà fún Tinubu online bloggers àbí àwọn ṣe pé ra wọn ẹ jẹ́ kí n google nǹkan kan mo ń bọ̀ èní kọ́ lọ́jọ́ ọ̀rọ̀dán ó ìdí ọ̀la mo ń bọ̀ ó ìdí ọ̀la but mo kàn fẹ́ sáré fi nǹkan kan wọ̀nyí ni ṣé ẹ̀yin tẹ́ pera yín ní Tinubu bloggers ṣé ẹ rí pé Tinubu ti mú ẹni tó máa represent ẹ lórí online digital ẹ rí pé ti mú ní ó máa dárúkọ yín ẹ̀yin Tinubu bloggers ó máa show yín níbi tó ti ń ṣe inauguration wọ́n kó yín sí lórí búkú bread and breakfast kan 2 bedroom flat kan ẹ wo bí gbogbo yín ṣe tutọ́ síra yín lára ó máa dùn mí fáwọn kan bẹ̀ yẹn o ó dùn mí mo wà disappointed ṣé ibi tó bá ti jẹ́ ká bá ọgbọ́n tá bá bá àgọ́ ń bẹ́ẹ̀ gbà mí ó máa ń dùn mí gan because at the end of the day ẹ wo gbogbo yín àwọn tó wà lásẹ̀kẹ̀ they fight big lion àwọn yẹn wà lásẹ̀kẹ̀ yánmọ́yánmọ́ ẹ wá tutọ́ síra yín lára ẹ wá mo wà disappointed ẹ jẹ́ ní sùúrù dọ̀la ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́la ẹ máa jọ mí lójú o Tinubu bloggers ẹ sọ pé tó bá wá fún Tinubu àti Oluomo ẹ̀yin lẹ máa gba ọ̀rọ̀ sọ fún wọn ṣé ya wèrè ni odidi president ṣé president ilẹ̀ tó ń kọ̀yà fún ni akitan níwọ̀n gbogbo celebrity akitan níwọ̀n ẹ mọ̀ ní ibi tẹ́ ti nílà káyé nìyẹn ọkọ yìí 50 sínú 2 bedroom flat ẹ̀yin 50 sínú 2 bedroom flat ẹlẹ́yin Tinubu bloggers ẹjọ́ ṣọ́pàá mẹ́wàá lọ fún gbogbo ẹ̀yin 50 kẹfì ránṣọ ni tí kò táṣọ yóò kọ̀kẹ́ tí ò kọlẹ̀ bọ́ọ̀lù ẹ̀ tẹ̀lé àfa lọ́wọ́ ni o ẹ wá rìn lẹ́yìn agbo Tinubu bloggers kayẹyìn mi ti fẹ́ sọ̀rọ̀ ó dọ̀là abẹ́ ẹ̀gbọ́n wọn ni ẹni tó bá jáde fún president ẹ̀yin máa we will come for us if we insult the president taba bú Oluomo àwọn wo lè fẹ́ short ẹnu wọn àwọn wo náà lè fẹ́ short ẹnu wọn àwọn wo ta ló fi yín jẹ Tinubu bloggers ta ló mọ̀ yín ṣó dárúkọ yín ni àbí kí náà tẹ̀ pé àwọn náà online bloggers Tinubu bloggers náà ni Tinubu and MC àbí kí náà pé àwọn náà ẹ̀yin lè fẹ́ máa jà fún wọn ibo lẹ́yìn wà ìgbà tí fákàsì gangan jẹ́ fákàsì ní 2016 ẹ̀yin wèrè yàmàyàmà ọkùnrin kọ́ tiẹ̀ wà nú wọn mi dislike bọ̀bọ̀ yẹn with passion èyí tó ń gbé l'Amẹ́ríkà yẹn mi oh my god ẹyọ kọ̀ọ̀kan lè máa gbà wọ̀tọ̀wọ̀tọ̀ yín lọ́la ẹ jẹ́ ká filẹ̀ sọ́la mo wà disappointed gan mọ́mí ọbálá mo wà disappointed ẹ ti ń ṣe course yín bọ̀ you have been fighting your cause báwo lẹ ṣe máa lọ mingle máwọn riffraffs yẹn
Mommy Obala, èmi fi pa mo èyàn one on one. Mommy Obala, mo fi pa mo èyàn one on one nínú politics láàrin àwọn APC ni. Ẹ ṣẹ̀ṣẹ̀ wá lọ mingu pẹ̀lú àwọn adatọ́ lẹ́nu, àwọn opportunists. Ó dùn mí o, Mommy Obala, ó dùn mí gan o. Mi àjọ sọ̀rọ̀ rí o, ṣùgbọ́n ojú tí ma fi ń wò yín bíbẹ̀ yẹn ló wà. Ẹ wá ń bá wọn jókòó sínú ilé. Ẹ wá bá wọn wà nílé wá ń ṣe Tinubu bloggers. Asiwaju new bloggers, thank you, Amebo. Asiwaju new blog. Asiwaju. Àná ti fèyàn kọ́ jẹ́ digital. Ẹ jẹ́ Google ẹ̀ fún yín. Bí àwọn ìṣẹ̀mẹ̀pá ìkàwé ń da gbogbo wọn láàmú. Ẹ jẹ́ mo ń bọ̀. Ẹ jẹ́ lu Google ẹ̀ fún yín. Mo ń bọ̀. Mo fẹ́ Google ẹ̀ fún yín ni o. Ẹ ṣáà ní sùúrù o, mo ń bọ̀. Ẹ bá mi Google ẹ̀. Tinubu ti mú aṣojú, ẹ jẹ́ ká sọ ní Yorùbá torí wọn gbóyìnbó. Tinubu ti mú aṣojú. Yeah, Ṣẹ́gun dada ni. Okay. Oluomo how market. Tinubu bloggers how market. Ṣẹ́tìrí. Ẹni tí Tinubu yàn nìyẹn. Ṣẹ́gun dada. Òun ló fi ṣe aṣojú tó máa sọ̀rọ̀. Anything online, anything internet. Àbíkọ́ yé yín, anything internet. That is Ṣẹ́gun dada. Ẹni tí Tinubu mú nìyẹn kó máa ṣe aṣojú òun lórí internet. Not you all bunch illiterates. Ẹ wo bẹ́ ṣe rí láti inú plane. Ó máa dùn mí o. Kò ṣe gbogbo ẹ tó wà lóyìnbó ni ó wà responsible o. Ẹ̀yin tẹ́ wà Nàìjíríà. Ẹ má yẹ kó máa fi lóyìnbó kó yín lọ́bẹ̀ jẹ. Ẹ wo bí gbogbo yín ṣe rí. Wọ́n wá kó yín sínú plane láì ṣe pé ẹ níṣẹ́. Gbogbo yín fi lélẹ̀ ẹ fi ọ̀nà sílẹ̀. And 99% of ẹ̀yin tẹ́ pera yín ní Tinubu bloggers yìí. Ìlú òyìnbó lẹ ti wá. Kò ṣe pé ìrówó rí. Kò ṣe pé nǹkan kan ṣe yín. Àwọn wo lẹ fẹ́ máa fi àwọn wo lẹ fẹ́ gàgì ẹnu ẹ̀ kó má sọ̀rọ̀. Ká yẹ yín ká kùlù fún yín. Ẹ jẹ́ wá ẹ jẹ́ ká filẹ̀ dọ́là. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ pọ̀. Ẹ lè imagine. Ẹ wo nínú plane. Ìyẹn wá ìlàsẹ̀kẹ̀ bí olórí burúkú ni. He fight a big lion. Ṣé rí ìgbà tó lọ sí Abuja yẹn. Ìlà ẹ̀kẹ́. He fight a big lion ni. Lọ ṣe. On a Monday. Ọ̀túnkọ́ dada. On a Monday we are one. On a Monday we are one. Lọ́nlàgùn. Lọ́tútọ́ bàlà. Bọ́dí odò oríṣiríṣi. Bí olórí burúkú tó kó sínú inú ẹmọ tó bá kóyàn sínú agolo sardine. On a Monday we shall stand. Tún pé Monday tìyẹn dáadáa. On a Monday we shall stand. On a Monday we shall. Ìlà ẹ̀ka yẹn, he fight a big lion ni. Tinubu bloggers. Ẹ máa ń tọ́ra yín o. Abolórí burúkú ni. Ìjà mélòó lẹ jà fún Tinubu gan. Ṣé title lẹ fẹ́ máa claim ni? Mo lè bet ayé mi. Each person yẹn gba 1 million ní gbogbo ìyìn òṣì ìyìn orí burúkú tẹ̀mí yẹn. Ẹ fi ilé àtọ̀nà lẹ̀, ẹ fi ọmọ lẹ̀, ẹ fi iṣẹ́ yín sílẹ̀. Ẹ disappoint mi. Ibi tó bá sọ pé àti máa bá ọgbọ́n tá bá bá àgọ́ ń bẹ̀. Alájà ìyá Ìbàdàn. Ó dùn mí o. Mo ti change phone ni mo fẹ́ pè yín. Ìyá Ìbàdàn. Kí lẹ wá débẹ̀? Màmá ọba ńlá. Kí lẹ wá débẹ̀? Ẹ ń dá sọ̀rọ̀ láti join ni. Ìyá ọba ńlá. Ẹ wá lọ kó sábẹ́ àwọn. Ìyá ọba ńlá ojú òkè ni máa fi ń wò yín. Ìwà wọn tẹ bá mingle. The fact pé wọn lóyìnbó sọ pé kẹ bá wọn mingle. Màmá ọba ńlá.
ìyá Ìbàdàn ṣé owó tẹ́ fi ṣí ṣọ́ọ̀bù aṣọ àtẹ̀yìn àtọ́bálá owó tẹ́ fi ṣí ṣọ́ọ̀bù síbi tẹ́ ti ń ta ọjà wọn fún yín wọn lè fún yín àwọn tẹ́ ń tẹ̀lé yọ Tinubu ọmọ yín ṣe yí ọmọ yín ẹ disappoint mi o prove ibi tí mo fi yín sí ẹ dẹ̀ wá sílẹ̀ ńbẹ̀ ẹ wá lọ ń jókòó pẹ̀lú bàbá tó lousy tó that nuisance guy in America tó máa tí ò gbóyìnbó yẹn siren jimbo ló ń pè yẹn o ó sọ̀rọ̀ ọjọ́ kan ń ṣe fídíò siren jimbo àwọn tẹ̀lé ń bá jókòó nìyẹn àwọn classless goats alẹ́ mi tẹ̀ ń báyọ̀ jiyàn mi mọ̀ pé Láfúnkì wà ń bẹ yèyé omi ṣó mi ò gbẹ̀yìn mọ́ ni yèyé omi ẹ wá mú ojú ẹ wá rìn lẹ́yìn odi ẹ wá ń parẹ́gbẹ́ṣọlá ṣẹ́gbẹ́ṣọlá mọ̀ yín rí bó ṣe wò yín pé ta lé lẹ́yìn pé ẹ wá parẹ́gbẹ́ṣọlá ẹ wá gbé fídíò sí kọ́ lè sọ pé ẹ máa rẹ́gbẹ́ṣọlá ká kúlù fún gbogbo yín ọ̀rẹ́ mi ni gbogbo yín àjà o àṣẹ fákàsì ò tọrọ mú bá yín sọ ẹ bọ́ta kẹbú mi èyí mi rí wá ń ṣà alala ńlá ẹ kúkú mọ̀ pé màá sọ tọrọ mi tí bọ́ta o gbogbo bọ́ta di ọ̀la mi tí bọ́ta mi tí sọ̀rọ̀ torí exercise books mi wà lókè wòlíì wọ́rọ̀ mo wá fún lọ́rọ̀ Láfúnkì ṣó mi ò gbẹ̀yìn mọ́ ni Láfúnkì business tẹ́ ti ṣe lórí social media ló ń jóun ẹ̀ta kírímù ẹ̀ríta ẹ̀nẹ́ẹ̀talẹ̀ ẹ̀ríta ẹlẹ́ṣẹ́ jíìmù ẹ̀rí ṣe abẹ́gbọ́n mi ẹ̀tún wá ń ṣe Láfúnkì lálẹ́d ẹ̀ disappoint mi gidi gan ni ẹ wọnú bí tẹ́ ti ń jó ijó sọnù ẹ mẹ́ pé kò sí nǹkan tó lè sọ bí tẹ́ ti ń jó yẹn wọ́n lè nẹ́ dóra yín wọ́n lè nọ́mbà yín sùn ẹ wo alájà ìyá Ìbàdàn ẹ wá ń jó ẹ wá ń rèdí mọ́kùnrin máa fẹjọ́ yín sọkọ yín alájà ẹ wá ń gèdí alájà ìyá Ìbàdàn ẹ wá ń gèdí ẹ mẹ́pọ́n kò sí nǹkan tó lè sọnù bẹ́yẹn àgàgà wèrè tẹ́ bá wà nulẹ̀ yẹn èyí wèrè tó láùsì tó wà l'Amẹ́ríkà yẹn irú wọn náà ní bóbìnrin sinimá ní àjò wọn pàǹjọ yẹn ni ó jẹ́ kẹ́ fìgà yín sí class tẹ́ bá tiẹ̀ máa wá lọ ẹ wá jọ ń jẹun ẹ wúnú yàrá tí gbogbo yín ti ń làágùn ọkọ yìí bíi 50 sí 2 bedroom no ẹ disappoint me ó dùn mí fídíò yẹn dùn mí ìyá Ìbàdàn mọ́mí ọba ńlá Láfúnkì lálẹ́d la frying pan Láfúnkì ṣó mi ò ṣiṣẹ́ mọ́ ni àbáwọn tẹ́ ń gbowó ìṣòwò ṣògùn ṣé wọn sanwó ni Láfúnkì lẹ́túnṣe wá gba ẹ wá ń lọ àrí gbogbo yín gan ẹ kàn fídíò ara yín ẹ ṣe selfie bẹ́ẹ̀ lẹ́ lọ́bẹ̀ is an open invitation people are like is an open field ibi tẹ́tù ti lack intelligence nìyẹn ẹ fi pé àwọn tó fún níwèé ló wọbẹ̀ is an open invitation everybody is allowed to come in there to come and jubilate with Tinubu àbí kò tí mo sọ yẹn Láfúnkì wá rìn lẹ́yìn odi ó sọ̀rọ̀ ẹ̀ di security guard ó wá ń ṣe Arẹ́gbẹ́ṣọlá èmi nígbà ayé mi wọ́n máa rí bẹ́ńtẹ́gbẹ̀ndùn bó kí mi gan mi ní dẹ́ lóhùn èmi tí mi rí jù báyìí lọ ṣùgbọ́n mo jọra mi lójú Arẹ́gbẹ́ṣọlá ó yá lùkèwé ìgbà tó ti ráwọn kálíbà àwọn èèyàn tẹ́ bá wá wọn mọ̀ yín Ọlọ́run sọ pé kò ní ìdíkẹ́wọ́ bàtà gogoro kan tó gbé yín ga ẹ wo níbi tẹ́ ti jó yẹn mọ́mí ọba ńlá wọ́n wà ní ọkọ alájà ìyá Ìbàdàn ó wà ní ọkọ Láfúnkì mi mọ́kọ Láfúnkì ṣó jẹ́ kẹwàá nù yàrá kan náà pẹ̀lú àwọn nọ̀nẹ́ntìtì ọkùnrin yẹn àwọn ọkùnrin ẹlẹ́jọ́ wẹ́wẹ́ yẹn tó máa sọ lọ́la ń sìn a máa dó wọn jọ yẹn wọ́n á parọ́ mọ́ yín kí lẹ fẹ́ fi wẹ́ ẹ wá bá wọn jókòó ẹ wá bá wọn jẹun ẹ ń jẹ̀bà
ibi tí mo gbé yín sí ẹ̀dẹ̀ já wálẹ̀. Ẹ disappoint mi gan o. Ẹ̀yin Asiwaju blogger. Ṣé ilẹ̀ tí ń blog f'Asiwaju láti jọ ẹni? Ohun dẹ̀ mo ti fi wọ̀nyí yẹn. Asiwaju ti mọ́ ó ti mọ́ ẹni tó máa gbọ̀rọ̀ sọ fún lórí internet. Mọ̀ pé wọ́n máa tẹ̀ kọ́kọ́ wo past history yín. Èyí òyìnbó kò séyìí tó lè sọ òyìnbó dángájá bíi tèmi nù yín. Ẹ lè sọ ẹ lè kọ́ Yorùbá gan ẹ lè kọ́. Ṣé táàtù tó wà ní Amẹ́ríkà yẹn ló fẹ́ lò? Èyí tó ń sọ siren ló fẹ́ pé ó ń sọ̀rọ̀ lórí fóònù. Siren wá ń dún bí ambulance àbọ̀lọ́pàá. Siren ń dún siren ń dún siren. Ṣé èyí tó ń pe siren ọlọ́pàá ní siren? Ẹ wá jókòó ẹ wá ń ṣe. Àwọn wo lẹ ń ṣọ́ fún? Àwọn wo náà? Ẹ disappoint me o. Ẹ disappoint me. But èyí ò ń ṣọjọ́ wọ̀. Mo rò bí Yínká tí àǹtí náà pẹ̀lú wọn ìgbà tó lọ meet MC wọ́n níyẹn náà pẹ̀lú wọn. Wọ́n níyẹn náà pẹ̀lú wọn. Yínká tí àǹtí wọ́n níyẹn náà pẹ̀lú wọn. Ìyẹn ya fọgbọ́n yọra ẹ̀ ó ya lọ́ndà kọrin sìn. Ẹ lọ wo gbà tó kọ́kọ́ lọ kí MC nílé yẹn. Ẹ lọ wo countenance Yínká tí àǹtí ìjọ náà. Wọ́n gbọ́rọ̀ sọ lẹ́nu ara wọn ni wọ́n calm down. They are not relaxed. They are not behaving like a classy people ìjọ yẹn. Ẹ lọ wo countenance tí àǹtí ìjọ yẹn. Ìjọ yẹn tí mo rí fídíò yẹn mo ní tí àǹtí yìí. Ẹ ṣá tí wọ́n bá ti dáhùn dreadlocks sí for a long time náà ó máa ń kó sí wọn lọ́pọlọ. Àbí kò yé yín tí àǹtí ìyá yọra ẹ̀ ó yá ń dá kọrin. Tinubu ṣe ó yá ń dá kọrin ó yá ń ṣe cultural dance ẹ̀ because mo mọ̀ pé first trip tó bá wọn lọ yẹn á ti wò pé no I should not be seen among these people which I expected Mọ́mì Ọbánlá Ìyá Ìbàdàn àti Làfúnkì náà kan ṣe. Mi ìmọ̀ àwọn obìnrin tó kún bẹ́ẹ̀ ẹ̀yin mẹ́ta tí mo mọ̀ nìyẹn. Ẹ̀dẹ̀bẹ̀ pa àwọn olórí burúkú ọkùnrin orí social media they talk too much. Tọ́ máa sọ lọ́la ń sìn àwọn jọ wà nínú yàrá kan náà ni àwọn dó wọn mọ́jú ni àwọn dó wọn mọ́jú ni kí lẹ fẹ́ fi wẹ́ mọ́. Ẹ pọ́nra yín lè ẹ pọ́nra yín lè kò sẹ́ni tó kọ òun gbà láyé but tọkọ bá fún yín ní tó bá fún yín ní one step don't go a mile báwo lẹ ṣe máa ń sọ. Ọkọ yín gbà yín láyè lóòótọ́ ọkọ yín trust yín but àwọn olórí burúkú tẹ bá wà nù yàrá yẹn ńkọ́ kí lẹ fẹ́ fi wẹ́ mọ́ tọ́ máa sọ́ọ̀sì wá ní àwọn tout yẹn bá yín sùn kí lẹ fẹ́ fi wẹ́ mọ́. Then ẹ sọ pé yín Tinubu bloggers àwọn olè fẹ́ gog àwọn olè fẹ́ yẹ kó máa sọ̀rọ̀ kó máa bú Tinubu figurehead ní Tinubu akitan ní Tinubu gbogbo celebrity akitan ni wọ́n ìdọ̀tí wọ́n máa ń dà dọ̀tí sí wọn lára ni. You can't fight for celebrity you can't fight for famous people. Ẹ mọ̀ gbogbo ọdún tó fi bú Trump ni ṣe kéèyàn kan kó bọ́tà kó máa sọ pé àwọn blogger Trump no because ó ti di dandan wọ́n máa bú wọn wọ́n máa sọ̀rọ̀ sí wọn. You can't fight for them. You can't tell people to keep quiet. They should, when they come for them, you will come for us. Àwọn wo. Ẹsẹ̀ kan àbọ̀ Olúọmọ yẹn lẹ́wà fi òun ni máa fi ṣẹ́gbà tí máa fi ná ṣe kòbókò tí máa fi ná gbogbo yín. Àwọn wo ni kó má sọ̀rọ̀ sí Olúọmọ. Àwọn wo ọ̀rọ̀ Olúọmọ yìí máa dàbí ọ̀rọ̀ luxury ní tó bá yá luxury Ìbàdàn. Tó ń bá tètè bend Olúọmọ kò wá ní ṣe kámọ́ tó bá yá. Àwọn wo. If they come for Oluomo and Tinubu, you will come for them. Come for who? Shawatati give us inu ebuni. You can't gug people's mouth. Everybody have something that is called freedom of speech. There's a lot of things you can do to be recognized among the politicians. There's a lot you can do. Bidi go on blog. Kò sí celebrity, kò sí famous people talking blog. Go and Google it and read about it. So for you not to now be saying pé ẹ fẹ́ máa jà fẹ́yàn kan ìjà yìí ò dẹ̀ tinú yín wá ìjà yìí ò tinú yín wá ìjẹkújẹ àtẹnujẹ òṣì tó owó tí ò tó yín ṣówó yẹn tó yín Làfúnkì ṣówó yẹn ṣí ṣọ́ọ̀bù ẹni ṣọ́ ti fún ẹ lówó tó ṣí ṣọ́ọ̀bù tó ní ni àbọ̀ ti fún Màmá Ọbánlá lówó tó ṣí ṣọ́ọ̀bù wọn ni àbọ̀ ti fún Ìyá Ìbàdàn lówó tó ṣí ṣọ́ọ̀bù ẹni. Tẹ́wá sọ̀rọ̀ oh le point let me tell you one thing you don't know. Tẹ́ bá respect ara yín láyé máa respect yín. If you don't respect yourself, people will not respect you. Honestly, respect is not, you don't demand respect, you earn respect. Ìrètí mo rí yín lánàá yẹn ò tí ń bá wà ní àwọn ẹgbẹ́ àwọn politicians yẹn ni. I swear to God, aṣọ àpọ́nlé yín máa yá lọ́wọ́ mi ni. Because náà wọ́n kìlọ̀ kò tẹ̀ ṣe àwọn caliber àwọn èèyàn tẹ́ lọ bá dúró àwọn bọ̀bọ̀ àwọn idiot yẹn wo bó ṣe rí. Ẹ wo bó ṣe rí.
Àwọn empty barrels, àwọn non-entities.